hashma ẹ̀wù tìjú ni kóbìnrin wọ nǹkan tó bo gbogbo ara ẹ̀ tọkùnrin míì àbí tí wọ́n ní harasi ẹ̀ lójú ọ̀nà tí wọ́n ti rí pé eléyìí ẹni ọwọ́ ni. tó ní Islam ń fẹ́ kì í ṣe ìran aṣọ kan ìran aṣọ tẹ wá wí yìí èyí tá a padà rí ẹ lọ wá statistic àwọn tí wọ́n ń wọṣọ ni kí ni atrocities tí wọ́n ń commit tí ò sí imẹ́ni lábẹ́ wọ́n fi ń ṣe malpractice exam wọ́n á gbé ìpépà tí wọ́n fẹ́ fi kọ exam wọ́n á gbé sábẹ́ ìborùn ọgbẹ́gun wọlé ìdánwò nù. wọ́n á fi jalè ṣé Islam nìyẹn àwọn tí wọ́n bá rí wọn bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe Islam ṣé wọ́n fi yẹn pèpè sí Islam ni àbí tèwo. bẹ́ẹ̀ dé Kánò ń bẹ̀ àwọn supermarket kan wà bó o bá ti wọ ìjáàbù ní Kánò state nínú Kánò city nílẹ̀ Haúsá ń bẹ̀ bó o bá wọ ìjáàbù wọn níjó wọ supermarket ọ̀hún torí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ká mú pẹ̀lú ìjáàbù ni tó ń jí ọjà wọn jáde lọ. Allahu Akbar. aṣọ tìjúlẹ̀ sí pé ìṣòro ìjáàbù ló jẹ́ kí tìyín máa yàtọ̀ sí àwọn yòókù. ìmánì dàmbẹ́ni al-imanu yazidu wa yankus ìmánu al-malaika nìkan ṣo la yazidu wa la yankus ìmánu al-anbiya yazidu wa la yankus ọdún la yasriku sáríkù wa huwa mu'minun ẹni tó ń jalè ńgbà tó jalè ni ìmánì ò sí lára ẹ̀ a lè pé mùmínì ẹni tó bá sì fẹ́ wọrú aṣọ hashima tawi ó gbọ́dọ̀ jẹ́ kí ni mùmínì ó lè tó lọ fi jani kí lè yùn ni àpẹẹrẹ ìmánì dàmbẹ tí wọ́n bá lọ kámpù in tí wọ́n ń dẹ́wò níṣìná ó tayọ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n kó gbogbo àwọn ọmọ ẹ̀yìn tẹ́lẹ̀ wọ́n tí wọ́n bá lọ sí kámpù níṣìná tí wọ́n ń dánwò kò bọ́ sí ẹ lọ ṣe statistic ẹ má bà Islam jẹ́ èyí tá à ń wí fún yín nìyẹn ọmọbìnrin tó bá fẹ́ ṣẹ̀sìn tó ń ṣẹ̀sìn tó jọmọ mùsùlùmí ó gbọ́dọ̀ ní mẹ́ni ó gbọ́dọ̀ ní Islam yìí lára kó pé lára ẹ̀. ẹni tó lóun jẹ́ ọmọ mùsùlùmí lóbìnrin tó kọ́ aṣọ sórí tó wá ń sọ wípé gbogbo nǹkan tó wà ní alukurani lòun gbà tiẹ̀ o àmọ́ bí tọ́lọ́n ti wípé ká máa fẹ́yàwó méjì kán máa fẹ́yàwó mẹ́ta yẹn òun in tó ń bí òun nínú Islam nù ni ó sì daṣọ borí ó sì ń pè rẹ̀ yí pé ìjàmbá sista man jahada shay'an fil Qur'an fahuwa kafir. Allah juhudu ni wọ́n pè tó ṣe ni àní ẹ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹni tó tiẹ̀ fẹ́ kọ́ wọn gẹ́dà ẹ̀kọ́ wọn ló wà lára tiẹ̀. fákìdù shay'i la yu'ti ẹni tí ò ní nǹkan yìí bún yẹn. ẹni tí ò ní nǹkan kò ń bún yẹn. ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ fún àwọn obìnrin lẹ́kọ̀ọ́ bí wọ́n ti lò nínú ilé pẹ̀lú òbí wọn lé ọkọ láàrin àwùjọ. wọn àmọ́kọ́ bá lò. àwọn ọkùnrin ara wọn náà wọn èyí fẹ́ wọn ẹlòmíì sì ní nínú àwọn himaru wọn ni
agbàyàwó oníyàwó àfifún agbálọ́ eléyà kí àfifún eléyìí lójijì bí wọ́n ti ṣe nu ni. yufariqu bayna al-mar'i wa zawjihi. àwọn ìjọ́tẹ̀mẹsẹ̀ sí wà ní skul gbogbo ẹ̀ ló dáa àmọ́jọ́ wọ́n ti dé wọ́n ń pè kí wọ́n ń pè wọ́n TMC Muslim Congress ìgbà tó tún ya wọ́n tún ya munafiki àti jàmbá náà ni wọ́n ṣe fúnra wọn tán fi ya ẹni tó jọ̀gá wọn tẹ́lẹ̀ ẹ̀ńgbà tó ń ìfẹ́ dárúkọ rẹ̀ torí pé òun ló kó gbogbo rángbọ̀nrángbọ̀n yìí dé ìyàwó rẹ̀ kì í ṣe lárúbáwá àmọ́ wọ́n lọ gbélé lárúbáwá ó wá di lárúbáwá òun wá fẹ́ dé aṣọ tí wọ́n wọ̀ ní ní Sudan ní gbogbo yunifásitì tó tọ̀sẹ̀ bọ̀ báyìí lọ́ba ṣe lọ́rọ̀ yẹn pé bí ìyàwó òun ti wẹ̀wù ní gbogbo wọn gbọ́dọ̀ máa wẹ̀wù. ó tán ibi tẹ́ ti rí gbogbo rándanrandan nínú. ńgbà ó sì yá ẹni tí ó pé ẹjẹ ń fẹlẹ́ ìdíjú fáwọn ọmọlẹ́yìn kí wọ́n rí i pé ẹni tó mọ kéwú ló ṣáájú èyí ò ní náà ó sì ní mustawa rẹ̀ nínú kéwú mustawa tó lọlẹ̀ wọn èyí tó ní gan kò yé dáadáa torí tó bá yé ni kò ní hu àwọn ìwà tí wọ́n hu ìwà tí ò sínú Islam rárá tí Islam ò ní tí ò kọ́ wa. lẹ́yìn òní wọ́n bá pílánì fún òun ó ti fi jẹ́ ó fi díjú pé tó ẹni tí ó máa lídì kìnnì kan òun wà jẹ́ lídà àgbà èyí ò ní bá lòun ní bá ńgbà tó ti débẹ̀ bí ọdún méjì kan wọ́n bá pílánì fún wọ́n bá dẹ obìnrin sí èyí tó jẹ́ lídà àgbà òun náà bá kó sí páńpẹ́ obìnrin nígbà kó sí páńpẹ́ bẹ́ẹ̀ wọ́n bá sẹ́ẹ̀tì panel ó ṣe ṣìnà lòun ṣe ó dá ẹ̀pọ̀ ọmọbìnrin ni wá ìyẹn náà bá ń jà ṣe àmọ́ pé bí wọ́n ti ṣe fún Lewinsky àti Clinton nù irú ẹ̀ wọ́n ṣe torí gbogbo haraka movement wọn wọ̀nyí gbogbo àwọn kíní wọn wọ̀nyí wọ́n lọ study àwọn Marxism àti ètò Lenin àtàwọn Stalin tí wọ́n fi gbàjọba àtàwọn Mussolini in tí wọ́n study nù ní tí wọ́n ń lò láti máa fi penetrate àwọn ọmọ kiri. wọ́n wá sẹ̀tẹ̀ ọ̀pù tán náà bá nítò àwọn yọ ọ́ lọ́gàá ní kejì bá di ọ̀gá ẹgbẹ́ ọ̀dọ̀gá náà bá change orúkọ wọ́n bá fi kinní kan síwájú tiwọn tó yàtọ̀ sí takọ́kọ́ in tó BMC Muslim Congress àti the Muslim Congress nù ni. ẹ bá fẹ́ kí n máa ẹ bá fẹ́ pọ́n kéèyàn tu yín bọ́ta gbogbo yín àtorúkọ yín àti gbogbo ẹ̀ èwo là máa ń nu. ṣé Islam kọ́kọ́ ni kò dèèyàn síyàn láti fi gbapò ṣé Islam lẹ́yìn òní àbí wà lẹ́yìn òní ìwọ ọmọlúwàbí lẹ́yìn òní gbogbo tí Islam wa kọ́ wa ìwọ ọmọlúwàbí ni ló fàrí á sí pé fákìtù ṣe iláyò tí wọ́n rẹ̀ kọ́kọ́ gbogbo àwọn ọmọ wọn ni ìtọ́lódì sí tí Islam gbé ń wí ni wọ́n ń kọ́ wọn Islam alukurani tó bá já sí pé Ọlọ́run ó ní gbákejì ni òbí ni o bá fi ṣe gbákejì ààrẹ torí àyà pọ̀yọ̀npọ̀yọ̀ ni pé wa qada rabbuka alla ta'budu illa iyyah lẹ́yìn òun ó ní wa bil walidayni ihsanan imma yablughanna indaka al-kibara ahaduhuma aw kilahuma fala taqul lahuma uffin wala tanhar lahuma وقل لهما قولا كريما وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. أنتواني واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. kóyọ̀ ń lè yún ni kọ́tẹ́ yìí ni lẹ́yìn ohun tó bá sinun àwọn òbí rẹ ó dọwọ́ rẹ. níbòmí ó tún wá ní wà ń jẹ́ àdúkà àlá àtúnṣíríkù billahi wà ń jẹ́ àdáka àtúnṣíríkà bí ma laysa laka bihi ilmun fala tuti'huma wa sahibuhuma fid dunya ma'rufa wattabi' sabila man anaba ilayya ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم. bó tiẹ̀ já sí pé kèfèrí pọ́nbélé ni wọ́n ọ̀ṣẹ́ bọ́ tí wọ́n wá jẹ́ ọ́ ń pa pé ó wá ṣẹ́ bọ́ ọlọ́run tó wá là fún ẹ pé fala tuti'huma má kàn tẹ̀lé wọn ni má tẹ̀lé wọn lọ ṣẹbọ ni àmọ́ sahibuhuma fi dunya ma'rufa wá bá wọn lò nílò dáadáa láyé tó ráwọn ni wọ́n bí ẹ. báwọn òbí rẹ lò nílò dáadáa láyé àwọn ni wọ́n bí ẹ ẹ̀kọ́ nìlá ń tún yín ṣe pé kẹ́ ẹ gbọ́ ẹgbẹ́ kọ́. kọ́mọ kan wá dìde kó máa náwó sí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ pé salamu alaikum àgọ̀ ló ń jẹ́ báyìí. àgọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ọmọ máa náwó sí bàbá rẹ̀. ọmọ obìnrin ó lọ lẹ̀ ní mọ̀nà. ó lọ́ọ̀lẹ̀ ni. sọ̀kalẹ̀ kúrò ń bí orí ibi tó dúró sí ni. sọ̀kalẹ̀ èyí wò sì sọ ẹ́ dẹ́lẹ́bọ. kò sọ ẹ́ di kèfèrí pé wa innal masajida lillahi fala tad'u oríkèéríkèé ara ló ń jẹ́ masajidu ni. oríkèéríkèé ara ló ń jẹ́ masajidu ni. ìrọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. ìrọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. kò síbi tó ń jásí pé masijidu ismu makani ni. orúkọ ààyè ni. nínú èdè lárúbáwá o. nínú èdè lárúbáwá. masijidu ismul makan orúkọ ààyè ni intanẹti fi mímú síbàní nínú kọjọ orúkọ orin iṣẹ́ kan àbí kọjọ orúkọ ààyè mifitahu látara fataha irinṣẹ́ ta fi ṣí nǹkan magisala irinṣẹ́ tí fọ nǹkan mikinesa irinṣẹ́ ta fi gbálẹ̀ òun ni ọ̀kàrẹ̀ yóò wọ mímu ní nísàlẹ̀ tó bá yẹ pé irinṣẹ́ ni tó bá yẹ pé ààyè ni ó wọ lókè ni mẹsìjídù masinawu iléeṣẹ́ makitaba láìbírì ibi tá a ti tán kó tíra sí so níbo ni oríkèéríkèé ẹni tó sọ pé oríkèéríkèé ní jẹ́ mẹsáájídù níbo ló ti rí ló ti rí ọ̀rọ̀ mímu là ń yanjú yẹn tó bá gba dómọ̀ onítùmọ̀ tó bá tún gba kẹ́sọ̀ ìtumọ̀ ọ̀tọ̀ ló tún ní. nígbà tí wọ́n sọ pé sùjúdù ọlọ́run nìkan ṣe lónìí kan sùjúdù ìforíkanlẹ̀ yìí ọlọ́run nìkan ṣe lónìí ọlọ́run wá pa màláíkà láṣẹ pé usjudu li ádámà ẹ sọ̀kalẹ̀ fún gbé e pọ́n ẹ kí ẹ tẹ̀ kọ̀kọ̀ fún kí ló wá kọ̀ fún ọ láti tẹ̀ kọ̀kọ̀ fún ìyá rẹ àbí bàbá rẹ. ló kọ̀ láti ní kó tẹ̀ kọ̀kọ̀ fún ìyá rẹ àti bàbá rẹ. àwọn àmà himaru tí wọ́n kó kiri ni wọ́n á sọ pé ní alimazada òun náà máa wá yọ yóò máa wá nà sí bàbá rẹ̀ yóò máa nà wọ́n sí àríyá sàárà ẹ̀kún wọ́n kọ́ wọ́n débi pé
kọ́ má ní respect fóbi wọn àmọ́ tó ń jẹ́ àná náwẹ̀ wọn yẹn ní respect fáànà wọn. wọn ní respect fún àná. ṣé gbogbo èyí ni Islam ni. àwọn á sọ fún yín pé èèyàn tiẹ̀ nǹkan zurufu nǹkan àwọn ṣíà àwọn kékeré nǹkan tẹ̀kíyà ni nínú ìlànà wọn ni kọ̀ọ̀kọ́ ìdá ṣe ìyà kan ni tẹ̀kíyà kò sí nǹkan tó bá burú tá a bá rí nǹkan kan lábẹ́ mẹ́sàbí kan ká ló nǹkan ní bá ti mú nínú kitabul muqaddasa báíbùlù àti àtàwọ́rá tá a mú náà tá a fi ṣe tafsiri falkurani bẹ́ẹ̀ náà láàmú nínú mẹ́sàbí kan lásìkò kan láti lò kó lè wúlò fún àríkà lè rọ́nà lọ. àwọn ṣíà ní kékeré kan ní tẹ̀kíyà ni wọ́n mú látara àyà ọlọ́run tó sọ pé takhafu minhum tuqatan illa an takhafa minhum tuqatan wa yuhazzirukumullahu nafsa ibẹ̀ náà ti mú tẹ̀kíyà ni. kí ni wọ́n ń lo tẹ̀kíyà ni fún torí ń jọ tí ọ̀rọ̀ Sayyidina Ali ramallahu wajhahu at-tahakum bayna Muawiya àti Ali tó fọ́ ìjọ tó tẹ̀lé Ali sí méjì táwọn kan jẹ́ Khawariju táwọn kan jẹ́ Shia àtàwọn tó tẹ̀lé Muawiya. wọ́n wá ibikíbi tí wọ́n bá ti wá fẹ́ rí tí Shia bá rí Khawariju wọ́n á bẹ̀rẹ̀ ìjà tí Khawariju bá rí pé Shia lágbájá yìí ó lè dènà dé kópa bóun náà bá rí kínní so ńgbà tí ẹnu Shia ọba rẹlẹ̀ wọ́n wá gbé kínní jáde pé illa an takhafa minhum tuqatan. ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاتا. إلا أن تتقوا منهم تقاتا. àyàfi tó bá bẹ̀rù wọn. ويحذركم الله نفسه وإلى الله المصير. wọ́n á yọ tẹ̀kíyà níbẹ̀ tẹ̀kíyà tí wọ́n yọ ń bẹ̀ ni pé tí wọ́n Shia bá débì kan torí pé ilẹ̀ dá ìwọ nìkan ló wà ń bẹ̀ o ní Shia ẹgbẹ́ rẹ̀ o sì lẹ́ni tó lè gbèjà rẹ̀ o ní nǹkan kan jà o ní anything wọ́n lè bò ọ́ kí wọ́n tọ́jú àkídà Shia rẹ̀ nì jù sábẹ́ aṣọ nítorí bá rí níta báyìí máa bá wọn ṣe pé o lè dàpọ̀ mọ́ Khawariju àbí kò dàpọ̀ mọ́ àwọn ìjọ Muawiya àmọ́ yìí mẹ́ni rẹ̀ nì tó ń jẹ́ ti Shia àkídà ni tọ́jú ẹ̀ sínú inú ọkàn lèyìn ní wà ọlọ́run ló mọ ìwọ tọ́jú èyàn. tukọ́ tàǹtẹ̀kíyà ni kí ló kọ̀ fún wa láti lò ó wá sí pé gbogbo mùsùlùmí láyé òun ni òun ló ti di mustahadafa ó ti di target lẹ́yìn September 11. ẹ ṣe ń bọ́ǹbù kiri ẹ ń ṣe wọn á wá sọ pé a sì ń rí àwọn tó ń lọ bọ́ǹbù yẹn ẹlòmíà gbé aṣọ kìnnáwó yẹn á gbé e wọ̀ yóò sì lọ bọ́ǹbù wò àwọn èèyàn. àwọn kan náà ní pé ó ń forúkọ yẹn bà Ìsìláàmù jẹ́ ó ń fi ìwà nì àti aṣọ tó sápamọ́ sábẹ́ rẹ̀ nì ó fi ń sọ Ìsìláàmù lórúkọ tí ò dáa. tó bá já sí pé lẹ́nu yẹn náà ni wọ́n sọ pé síjú rẹ̀ jẹ́ a máa rí kámẹ́rì tó wà ń bẹ̀. ní Somalia láàrin ọdún tó kọjá lọ yìí 2009 àwọn ọmọ kan fẹ́ graduate ní university
ṣáàtì mọ́ pé ìjà ń ṣẹlẹ̀ ń bẹ̀ gan tí wọ́n para wọn àwọn shababul islami àti gbogbo rọ́ndọ̀rọ̀dọ̀ tí wọ́n ń ṣe ń bẹ̀. wọ́n á fẹ́ graduate gbogbo minister of education ó ti wà lórí ìjókòó gbogbo kálukú ti wà lórí ìjókòó àwọn ọmọ tó fẹ́ graduate náà láwọn tó ṣẹ̀ṣẹ̀ ń jí bọ̀ wá sáyé inú hall tí wọ́n ti wá fẹ́ ṣe ni lẹ́nìkan bá wọlé ó sì gbé àgọ̀ wọlé yóò jókòó sí sáfù wájú ọkọ̀ fẹ́ lọ jókòó sí bí òkè tí wọn mínísítà wà àmọ́ wọn kò ráyè ló bá jókòó sí ọwọ́ sáfù wájú báyìí ó jókòó tán ó rí pé ẹsẹ̀ pé báyìí ó já kínní bọ́ǹbù ni gbogbo èyí tó pọ̀ jù nínú àwọn ọmọ tó fẹ́ jáde tó ń jẹ́ ọmọ yunifásitì gbogbo wọn ni wọ́n kú. La ilaha illallah. ṣé islam lẹ́yìn ni tó ń gba ẹ̀mí sásábẹ́ nǹkan kankan nǹkan tẹ́ ṣe sásábẹ́ yìí a ní kì í ṣọ̀rẹ́ yẹn mo tún sọ aṣọ ni é ṣọ̀rẹ́ yẹn ẹni tó bá lè ṣe yìí ṣọ̀rọ̀ yẹn fil islam aṣọ ni kì í ṣọ̀rọ̀ yẹn ẹ̀kọ́ ṣe pàtàkì láwùjọ àwa mùsùlùmí ẹ̀kọ́ la nípẹ́ ní. ọ̀tọ̀ lọ́rẹ́ yẹn ẹ lọ sí yúróòpù ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lọ yúróòpù wọ́n sì gbà yín láàyè wọ́n gbà yín láàyè nínú ìlú wọn lẹ́ẹ̀bá jẹ́ kí lẹ́ẹ̀bá jẹ́ kí wọ́n gbádùn lù wọn mọ́ àwọn yẹn sì sọ pé ó dá ẹ máa ṣíjú yín torí pé àwọn gẹ̀ẹ́sì tẹ́rí yẹn àtàwọn òyìnbó ni wọ́n lè má gba ìsìláàmù o àmọ́ gbogbo òfin tó rọ̀ mọ́ tó ṣe kínní làwọn ẹlẹ́kọ̀ọ́ wọn lọ stọ́dì irú ẹ̀ ló ṣẹlẹ̀ ní ó ṣẹlẹ̀ ńlọrin nígbà táwọn òyìnbó ń bẹ àwọn díò gbogbo àwọn díò ní district officer àbí kí lẹ́ ń pè district officer ní gbogbo wọn àwọn tó bá wà nílẹ̀ haúsá àti north ṣẹ̀ríà tí wọ́n ń lò tó jẹ́ ṣẹ̀ríà òfin islam ń gbà náà ṣẹ̀ríà ní gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ wọ́n ní library fún tí wọ́n ti translate gbogbo tírà fíkíù pátápátá ìgbà tí adájọ́ kan nínú àwọn adájọ́ ìkan náà àwọn adájọ́ tó ń bẹ ní kóòtù wọ́n wá ṣe ẹjọ́ dá ńgbò ṣe ẹjọ́ dá ìgbà tó ṣe ẹjọ́ dá ní wọ́n bá gbé ẹjọ́ wọ́n bá lọ síwájú díò bá ní báwo ló ti yẹ kó dáa òyìnbó sì ní díò báwo ló ti yẹ kó dáa làáfà bá ní bó ti yẹ kó dáa bó ti yẹ kó dáa rẹ̀ ó ní bolẹ̀ rí tiẹ̀ wà ìwà àfà làáfà bá ní kó lọ wọnú tírà báyìí ó bá lọ nu library rẹ̀ ó bá mú translated apá bo ló wà nígbà tó fi àfà fi hàn pé apá bí báyìí ló wà tó kà á ó wá rí pé tààfáàní ni ó dáná bó ti yọ adájọ́ nínú ni tó fi àfáà bí gọ́ọ̀rẹ̀ jádájọ́ láti jọ náà ni ọ̀rọ̀ judiciary tí wọ́n nú ilé wọn tí ò jáde mọ́. Adama qad anzalna alaykum libasan yuwari sawatikum warisa wa libasu taqwa dhalika min ayati llahi la'allahum yadhakkarun. nípa bẹ́ẹ̀ àwọn òyìnbó ni wọ́n mọ
in tí sẹ̀rí à ń wí àti ń tá Al-Qur'an àti ń táwọn àfà tí wọ́n ti kọ́ lórí ọ̀rọ̀ Islam ẹ lè dẹ́rù ẹ lè sọ̀rọ̀ wọ́n mọ̀ ọ̀rọ̀ ìjáàbù kìnnà wọ́n mọ̀ ju ìwọ tó péré mùsùlùmí lọ ni wọ́n fi pé àwọn tí wàá rí nírìí pé kíní yẹ sọ̀rọ̀ yẹn tí wọ́n mú kókókókó yìí kì í sọ̀rọ̀ yẹn nu Islam náà fi ṣe lófin pé tó wá mọ̀ ní kó fẹ́ gbèlú àwọn fún ẹ láǹfààní oore làwọn ṣe pé kó gbèlú àwọn ṣí ojú ẹ ká máa rójú ẹni tó bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé ìwọ tó bá lo barka tó lo kìnnà ni wọ́n bá fẹ́ travel ṣé ò ní ṣíjú kán ya fọ́tò passport fún ọ. wọ́n fẹ́ kó ń lò ó ṣé ò ní ṣíjú kán yọ fọ́tò passport fún ẹ kó tó lọ. ẹni tí wọ́n pè lẹ́hà àwọn bàbá wa jóun ni wọ́n lo ẹ̀há ní mánà hijabu Al-Qur'ani ń wí. Wọ́n ní pálọ̀ kan ṣe àbí kí n lè pè Sasa. wọ́n ní sàṣà kan ṣàṣà tí wọ́n ní nì òun lẹ́ ń pè ní sitting room sitting room ni wọ́n ní kan èyí tí wọ́n ní nì àlejò gbogbo ẹni tó bá wá lálejò ibẹ̀ ni ó máa jókòó sí. àlejò kan ò ní rí ìyàwó wọn àbí kí ó mixi pẹ̀lú ìyàwó wọn. ṣàṣà ni tí wọ́n bá wà wọ́n tún wá ní ṣàṣà míì ní inú ibẹ̀ làwọn obìnrin wọn wà àwọn yìí ò ní máa ta pẹrẹ sí ṣàṣà bíi ọmọ nìkan lẹ lè máa rí yìí tí wọ́n ń pè ní hijabu nù ni Al-Qur'ani sọ pé faiza sa'altumuhunna mata'an fas'aluhunna min wara'i hijabi kì í ṣe aṣọ ló ń jẹ́ hijab. wa idha sa'altumuhunna mata'an fas'aluhunna min wara'i hijab dhalikum ètò lọ bí tí jẹ́ qulubikum wa qulubihin. وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما. ẹ jẹ́ n kọ́kọ́ lọ kí ni jẹ́ hijabu ibi tá a bá kéwòn dé lánàá nù. àti ka àwọn àyà tó ń túmọ̀ hijab inú àyà tá a tún rántí kà lánàá nínú àyà tí a rántí kà lánàá òun níbi tọ́lá ti ń sọ yí pé ma kana li basharin an yutiyahu Allahu كان لبشر أن يكلمه الله ما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيوحي بإذنه إنه علي حكيم. ولو ما كان لبشر ayukalimahu Allahu gbogbo ẹni tọ́lọ́wọ́n bá ń bá sọ̀rọ̀ tó ránṣẹ́ náà àwọn òjíṣẹ́ ọ̀nà mẹ́ta náà ni. illa wahaya. bí ọba bá a sọ̀rọ̀ illa wahaya inú kó máa jẹ́ wáyí inspiration tá a fi ránṣẹ́ sí wáyí ni kó jẹ́ lójú oorun àbí kó jẹ́ yakizatan tí ó máa jẹ́ wáyé nílẹ̀ tó sá sínú amọ̀ tank
tí mísáìlì kan ò lè wá bà ọ̀tá kan ò lè dọ́dọ̀ rẹ̀ ṣéyìn ni aṣọ nìyún ni àní ẹ farabalẹ̀ wọ́n ẹ lọ kéwú ẹ lọ kéwú à ń sọ̀rọ̀ wípé ìjábù wọ́n sọ pé ìjábù ò sínú Islam mú wá alukurani ni Al-Qur'ani ni wá alkitabu wa sunna ọ̀rọ̀ ṣéwù kan ó da ọ̀rọ̀ alukurani rí ọ̀rọ̀ alukurani la mú kalẹ̀ yìí ó kú lọ́rọ̀ ṣéwù kan ọ̀ya wá bá mi lọ mana ìjábù logatan wa shari'atan. الحجاب في اللغة ìta ń pè ní hijabu nínú èdè alimaniu ntí kọ̀ǹkan fún yẹn maniu aga àbí awa ويأتي على معنيين yóò máa mú túmọ̀ méjì dání lugatan wa shari'atan. منع كلي maniun kulliyun kíkọ̀ nǹkan fún yẹn pátá tó ní rí. بحيث لا تتأتى معه رؤية bẹ́ẹ̀ pé ojú rírí báyìí ò ní bá ò lè rí. سواء òun ló ń jẹ́ hijab tí nǹkan wo sì máa bẹ níbì kan tí wo ò ní lè rí ojú ò ní rí. سواء كان الحجاب معنويا كقوله تعالى kò bá jẹ́ ìtumọ̀ tí ó lọ sára gbólóhùn Ọlọ́run tó sọ wípé innahum an rabbihim yawma izin lamahjubuna rírí ojú nù ni hajibu ni mani'an kulliyan ọ̀rọ̀ ó rí díẹ̀ ó wá ní rí mọ́ ó ní rí mọ́ rárá ni sọ̀tọ́ wáyé pé a fẹ́ lo ìjáàbù ní mánà táwọn ń wí tí obìnrin máa lè panu ni ìtumọ̀ tí ń jẹ́ ìjáàbù àti mọ́pa níjẹ́ ó bá ti wọ bẹ̀ ọ̀dà láyé ranù. wọ́n pe mọ́nà tẹ́wé nìní tóbi ní bá ti wọlé yìí tí mọ́ lépa kó má jáde mọ́ rárá mọ́nà rẹ̀ nìyẹn kì í ṣaṣọ. yìí ṣaṣọ. أو كان ماديا أو كان معنويا ni madiyan taba fẹ́ tu ní ntí o lọ́nà míì tó já sí pé materially manawiyan spiritually. حياكم الله. كما هو الحال حين يوضع ساتر بين طرفين. òun ni ká mú materially ni ká mú kinní kan ká fi bò báyìí sátírù ká wá sátírù kan bí aṣọ ni bí kọ́tìnì ni tàbá fi awẹ̀rẹ̀ tàbá ju tẹ́nìkan wà níbì kan tẹ́nìkejì wà níkejì. يمنع فيه أحدهما عن رؤية الآخر. tí kinní ni ó kọ̀ fún kẹ́nìkíní rí ẹnìkejì. منعا كليا. منعا كليا pátá ó ṣe mẹ́lẹ́nu ni kò ní jáde lọ bì kán babájọ́ obìnrin ni màánà ní pé kò ní máa lọ ọjà kò ní lọ pọnmi kò ní lọ kí ẹbí kò ní lọ hospital kò ní lọ bí iṣẹ́ torí pé many and kulliyan to in totality. àbúrò ẹ̀gbẹ́ tó yẹ kí wọ́n rí a ti fi gàgá sí bàbá rẹ̀ ìyá rẹ̀ tó yẹ kí wọ́n rí a ti fi gàgá sí. وقد يكون منعا جزئيا. ó sì ṣe é ṣe kọjá sí pé mẹ́nìyàn kíkọ̀ kan gàgá kan juz'iyyan tó yà sí pé díẹ̀ ni. وهو ما يخفى فيه جزء من الجسم دون آخر. òun ni ká fi nǹkan kan bo nǹkan kan ká fi bo ara duna al-akhar
yàtọ̀ sí bòmí èyàn ní pé a máa rí bòmí a sì máa rí àní rí ibòmí àní bo ara tán. كما هو الحال في إطلاق لفظ الحجاب في زماننا على لباس الستر. òun ni wọ́n ń yá lò nísìn lásìkò tá a wà yìí fi zamanina yẹn ní pé láyé ànábì kò sí. ayé ànábì kò sí. kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀. yutilaku fi zamanina lásìkò tiwa yìí. alálìbáàsì wọ́n ń lò lórí aṣọ kan sitirin tí wọ́n fi ń bora. wàlhíṣmà. àtàṣọ tìjú. alẹ́sì tẹ̀tẹ̀díhì nìṣà. èyí táwọn obìnrin ń wọ̀ ni wọ́n ń lò ó fún bẹ́ẹ̀ ní ìsinmi ìyẹn ni pé laysa lam yati ala lisani shar'i istilahu nuni lugawiyan shar'iyyan wastilahan. وقد ورد لفظ الحجاب في القرآن 8 مواضع. ọ̀nà mẹ́jọ ni ìjáàbù ti wá náà Al-Qur'ani kò sí kankan tó ń jáṣọ nínú ẹ̀. Allahu akbar. كل هذه الآيات. gbogbo àwọn àyà ní kábi tó wà. ó ń bẹ ní الآيات 46 suratul A'raf. àyà 53 min suratul Ahzab. àyà 32 suratul Sad. àyà 5 suratul Fussilat. àyà 51 suratul Shura. àyà 45 suratul Isra. àyà 17 suratul Maryam. àyà 15 suratul Mutaffifin. gbogbo ọ̀nà tí ìjáàbù ti wá àti kà á. وفي كل هذه الآيات. gbogbo àwọn àyà tá a wí. يمكن حمل المعنى المراد على الحجب الكلي. على الحجب الكلي. على الحجب الكلي. ìtumọ̀ tó ń wí ni hajibu kulli má rí rárá ní gbogbo àwọn ìtumọ̀ tó wọlé sí ara àyà yẹn. وليس على الحجب الجزئي المراد اليوم. kì í ṣe ń tà ń gbà lérò léni pẹ̀lú hajibu òun ni máa ń hijabu ni. وفي الآيات الثمان. níbi àwọn àyà mẹ́jẹ̀ẹ̀jọ yìí. آيتان فقط. àyà kan péré. آيتان فقط لهما علاقة بالمرأة. òun nìkan ṣe ló tiẹ̀ fẹ́ ní báṣe pẹ̀lú obìnrin. أحدهما. àkọ́kọ́ ń bẹ̀. تتحدث عن التعامل مع زوجات الرسول صلى òun الله nìkan ṣe عليه ló sọ fún وسلم. wa ń pe báwo láti máa bá àwọn ìyàwó ànábì lò. ìwọ́jà ànábì. ó jẹ́ ànábì ni. ẹ̀kọ́ báwo láti bá àwọn ìyàwó ànábì lò bó ti ń ka yìí ó wà ń bí èyí ní sorúkọ tíra fún ọ. àmọ́ dájú pé tíra là ń kà yìí. tíra là ń kà yìí. àjíkékéwú. àjíkékéwú. sáyẹ. tí ó wà àmọ́ ẹni tó bá fẹ́ gbà á ẹni bá ó wá sọ́fíìsì. o bá fẹ́ gbà wá sọ́fíìsì. bó bá wá ń rí o ń mọ̀ ọ́. o bá fẹ́ àwa ti ṣe tán tẹ̀lé àwọn bàbá wa. ẹlòmíì ẹnìkan pè lánàá ń pè kí ni kàn mú ni ọ̀rọ̀ orí fóònù kọ́ máwo lè ìwé ló ń pè lórí fóònù sí máa bọ̀ ń bí. jẹ́ àríra ni ọ̀rọ̀ à ń fóònù ẹni òjò ní jẹ́ bẹ́ẹ̀. òjò ní jẹ́ bẹ́ẹ̀ kó fẹ́ àlùọ́ ni àbí àwọn ẹ̀ṣẹ̀ hooligans. má sojo mọ́. àjìjọ fìmọ̀ yẹra wa ni. so a sì mẹni tó dé tó a gba ẹ̀kọ́ lọ́dọ̀ ẹni ẹnìkan ò ní máa gba ẹ̀kọ́ kan mi ń wà ráàyè ìjà bí. ẹnìkan ò ní gbẹ kọ́kọ́ lẹ́yìn gàgà yọjú síta ká mẹni tó fẹ́ ké. ọlọ́run nìkan ní ránṣẹ́ sáwọn ànábì rẹ̀ ó sì ti mọ̀ wọ́n òun ní ránṣẹ́ sí wọn mi ń wà ráàyè ìjà bí èmi yẹn sì sọ lọ́hùn ìwọ yẹn sì ṣànábì so jẹ́ àríra. wọ́n ní o yọjú. wá sínú ọgbà ń bí. wá nú ọgbà ń bí. à ń tẹ́kìsì ẹni à ń sọ̀rọ̀ lórí fóònù ni máa wá parọ́ orúkọ rẹ bó bá parọ́ orúkọ rẹ fún mi ọlọ́run ò mọ̀. mo ló ti rí nọ́mbà pàápàá. nọ́mbà ní kárí. nọ́mbà ní kárí àti àtajá àtẹran lónìí.
حيث تقول وإذا سألتموهن níbi àyà tó sọ pé wa idha sa'altumuhunna bẹ́ẹ̀ bá fẹ́ bí wọ́n ní nǹkan kan متاعا فاسألوهن mata'an fas'aluhunna min ẹ bí wọ́n lẹ́yìn gàgá àwọn ìyàwó ànábì nù ni. والأخرى تتحدث عن السيدة مريم ẹlẹ́ẹ̀kejì tó tún jẹ mọ́bìnrin ọ̀rọ̀ Mariama ló ń sọ حيث تقول níbi tó ti sọ yìí pé واتخذت من دونهم حجابا nígbà tó kúrò lọ́dọ̀ àwọn èèyàn tó lọ farapamọ́ síbi kan tó wá gàgá kan di rẹ̀ mọ́ wọn. فأرسلنا إليها روحنا فتمثل لها وفي بشرا سميا إن استخدام مصطلح الحجاب للدلالة على نوع معين من اللباس أو هيئة معينة منه ليس بصحيح. ìtumọ̀ ẹ̀ ni pé lílo máa ń hijabu fúnra aṣọ kan àbí ìránṣẹ́sí kan kò lẹ́sẹ̀ ńlẹ̀ laysa bi sahih kò lẹ́sẹ̀ ńlẹ̀ fil Qur'an nínú al-Qur'ani lọ́wọ́dá sí pé alùsùnà ló pera rẹ̀ mo sì béèrè lánàá pé ẹ mú àyà kan wá kọ́tìrì tó gé nǹkan hàn tó sọ̀rọ̀ hijabu fún obìnrin àbí hadith àbí àyà kan nasun sarihun kọ́tìrì tó sọ̀rọ̀ kìnnáà àbí barqa fil kitab wa sunna fatu burhanakum in kuntum sadiqin. Al-Qur'ani لم يتناوله من هذه الزاوية ibi tí Al-Qur'ani ọ̀nà ẹgbẹ́ tí Al-Qur'ani fi gbà lo gbogbo tí wọ́n ń pariwo ikọ́ ni. ولم يستعمله في اللباس مطلقا Al-Qur'ani ò tiẹ̀ ló fáṣọ rárá mutlaqan بل استخدمه في منع الرؤيا in tó lò ó fún ni pé má rí má jáde kójú má rí òun ló lò ó fún. يضاف إلى ذلك أن الحجاب الكلي òun tó ń túmọ̀ ẹ pé ìjáàbù kúlì ni má rí rárá ni. إذا استخدم في الدلالة على اللباس الذي يغطي كل الجسم tábà wá lò lórí aṣọ tá a fi bo ara bíbo ara pátápátá. فإنه يمنع الإنسان من مزاولة أعماله èyí ni ó kọ̀ fún ẹni tó fẹ́ lọ ṣiṣẹ́ láti lọ ṣiṣẹ́. ووظائفه الحياتية wa wazaifil hayatiya àti gbogbo nǹkan á jẹun yóò lọ báwo ló ṣe fẹ́ lò gbèsè ayé ẹ̀. kò ní lọ skul kò ní lọ ọ́fíìsì kò ní ṣiṣẹ́. àwọn oníkótókótó ta wíwọ̀n yìí tí wọ́n ń ṣì àwọn èèyàn lọ́nà gbogbo òbí kọ̀ọ̀kan ni kó máa ṣàdúrà pé ọlọ́mọ yẹ kọ́ mọ òun kó sí wọn lọ́wọ́ o òbí ni kó máa àwọn tó wà ní ìgbèkùn wọn kọ́lọ́n kó yọ wọn. àtọwọ́ ní ìgbèkùn ọlọ́run kó yọ wọ́n o. آمين آمين ìwọ tó tí ì bímọ ṣàdúrà ẹ̀ kalẹ̀. ẹni tí ó ìbí kó ṣàdúrà rẹ̀ kalẹ̀. ويتعارض ọmọ tí òbí rẹ̀ kọ́ lẹ́kọ̀ọ́ tó rán ní skul ó bẹ̀rẹ̀ primary ó lọ secondary ó wá wọ tertiary institution bóyá medicine ló lọ ní o bóyá computer science náà ló lọ ní o bóyá economics ni ó lọ rí di ni o bóyá kìíní ni àwọn wọ̀nyí wọn á wá kọ̀ fún wọn wípé kó má fi ṣiṣẹ́ àwọn àti ìmọ̀lé lábẹ́bẹ̀ mùsùlùmí àwa mùsùlùmí a ní shortage lágbo ibi lágbo kí ni wọ́n pè media shortage yóò máa bẹ fún wa àárọ̀ wọn mùsùlùmí tí ó lọ èyí tó lọ ni wọ́n lọ hámẹ́ ní báǹkì àárí ẹlòmíì gbọ́ débi pé wọ́n bá ríṣẹ́ ní báǹkì ló bá lóhun ò ṣe kí ló dé ó ní wọ́n ń gbowó rìbá
ní Nàìjíríà. ó ṣẹ̀kọ́ rẹ̀ ló fò. ó ṣe ẹ̀kọ́ rẹ̀ lófò. Saudi tẹ̀ ń pariwo rẹ̀ gbogbo American bank kìnnì kan bank of kìnnì kan tó à ń bẹ̀ kí ni wọ́n á gbà orí rìbá wọn dúró. Allahu Akbar. ọdún wọn náà tó láwọn ń bẹ̀ àwọn fẹ́ bẹ̀rẹ̀ bankul islami lọ́dún wo. mọ́sọ́mù ọmọ sùdíà ló ń lọ tọ́jú owó rẹ̀ tí ó bá jẹ́ pé owó rìbá ni Saudi amúrú ríálì rẹ̀ á lọ mọ́ dọ́là. Saudi àtàwọn Khaliji Gulf state ni wọ́n ń bẹnu ẹni tí ò ti jẹ́ kí dọ́là kó dẹni ìgbàgbé. Allahu Akbar. torí àwọn ẹni lílọ owó wọn mọ́ ni ò jẹ́ kí dọ́là ti fọ́ kó di rẹ́ndẹ̀rẹ́ndẹ́. in tí Saddam sì lóun fẹ́ ṣe nù ní pé òun ò ta epo òun pẹ̀lú dọ́là mọ́ in tó dáràn sínú ni. Allahu Akbar. Allahu Akbar. in tó dáràn sínú ni pé epo torí òun ò ta pẹ̀lú dọ́là mọ́ òun fẹ́ wọ́wọ́ mi láti máa fi ta bóyá òun mọ̀ ta pẹ̀lú euro. ta ni bá Amẹ́ríkà ṣe tí ò jẹ́ capitalisti tí ò ní máa gba rìbá. ẹ sọ fún mi pẹ̀lú irọ́ burúkú tẹ́ ẹ bá kiri ẹ máa ta àwọn èèyàn bó bá ti rí jẹ́ kí wọ́n rí ọ. wàsíríkà ìlànì وسرك إعلاني وسرك إعلاني Ọlọ́run padà pé wá. fatilika khalikoti wasilu ilili misilu dawina riya. wasirika ilani watilika khalikoti bí kọ̀kọ̀ rẹ bá ti rí bẹ́ẹ̀ ni ó jẹ́ kí ta rẹ rí. bí ta rẹ bá sì ti rí bẹ́ẹ̀ ni kò jẹ́ kí kọ̀kọ̀ rẹ rí watilka khalikoti ìwà mínú ni àfáà olórin sọ bẹ́ẹ̀ jẹ́ kó sì jẹ́ wà tiẹ̀ náà. bóru mi ti rí bó ti rí lóru bẹ́ẹ̀ ni kò jẹ́ kó sẹ́ rẹ náà rí. wazulmatu layli mísìlù dáhùn iná àríyá. bóru mi bá ti rí bọ́sẹ̀ rẹ bá ti rí bẹ́ẹ̀ ni kò jẹ́ bí o ti ń ṣe lóru ni bẹ́ẹ̀ ni kò jẹ́ kó àmọ́ àlàhálà lọ́sàn-án yàlámàlà lóru èyí ò ní ẹ ṣe Islam munafikinu ni. ويتعارض أيضا مع الأمر بغض البصر. ọ̀rọ̀ hijabu ni yóò tako gbólọ̀ àṣẹ tọ́lọ́run fi pa wáyé pé rẹ̀ ojú ẹ̀ ńlẹ̀. الوارد في القرآن èyí tó wá nú al-Qur'ani. إذ لا يتأتى غض البصر معنى إدام الجسم المراد غض البصر عنه. ara tó rí báwo ló ṣe fẹ́ ṣe gádùn basor. حياكم الله. ara tó rí báwo ló ṣe fẹ́ rẹ ojú ẹ̀ ńlẹ̀ fara nì. حياكم الله. ara tó rí báwo ló ṣe fẹ́ rẹ jù ẹ ńlẹ̀ fún. àbí gbàtọ́ lọ́wọ́ ń pàṣẹ pé
kullil mu'minina للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وكل المؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين gaddul basar kullil mu'minina yagudduna min absarihim يغضوا من أبصارهم kí wọ́n rẹ ojú wọn lẹ̀ yaguddu min absarihim kí wọ́n rẹ ojú wọn lẹ̀. ìgbà tó sọ bẹ́ẹ̀ fọkùnrin kí lọkùnrin kí iṣẹ́ ń tẹ́yẹ̀ èérí yóò rẹ̀ jú lẹ̀ fún. gádùn básọ̀rù ní pé ìtumọ̀ ẹ̀sìn ní pé má fojú tẹ̀lé má máa fojú tẹ̀lé yẹn tó ń jóbìnrin má wo kó tẹjú mọ́ títí kò máa fojú lé pẹ́ lọ summa billahi alladhi la illa huwa nínú mọ́ṣáláṣí mo wà nínú àwẹ̀ mo sì wà ọba yọ fóònù ẹ farabalẹ̀ ọkùnrin farabalẹ̀ ó wá mú fóònù jáde ó wá jẹ́ ìkànnà fóònù communicator so ó wá ṣe báyìí ìyẹn jókòó báyìí ó wá ṣe báyìí ó wá fi ń ṣeré ṣàmì pé fóònù yẹn ó fi ń entice màá náà nìyẹn ó fi ń pè é ni àti pé kó lè mọ irú fóònù wo lòun ń lò báwo ló ṣe wà expensive sí. ìyẹn sì nìyí ìyẹn náà gẹ́gẹ́ bí obìnrin ó ti understand the sign tó ń ṣe torí pé kò léyìn kan pè kò sì fi fóònù yẹn pè ẹnì kankan kò sì gba kọ́ọ̀lù wọlé. dàbí ọgbọ́n ni. so wọ́n gbà tó ṣe ìgbà tí ó padà wá bàbá ìmáàmù bá jáde àwọn ò sì mọ nǹkan kan tó ń lọ èmi wọ́n bá kó kinní fún mi tán wọ́n kó gbogbo nǹkan tán fẹ́ kó fún mi a bá dìde ńgbà mo ti dìde kí ni ìyàwó mi ò máa jókòó sí ló ń bá dìde ibẹ̀ ló ti wá àràmọ́ tọwọ́ bọ páńpẹ́. so èmi kàn jáde ní pé ẹ máa wọ. bó o bá ti rí tó ń ròyìn ara rẹ fáwọn èèyàn ní gbangba bẹ́ẹ̀ náà ni kò rí ń kọ̀kọ̀ bó o bá ti rí nínú ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni kò rí nínú òkùnkùn yẹn náà máa sọ pé lágbájá níwà lágbájá ti ṣe èèyàn èyí tó rò níwà ní òyìn ṣe èèyàn. nba yìí ni ìkànnù ni kullil mu'minina yaguddu min absarihim wa yahfazu furujahum kí wọ́n ṣọ́ abẹ́ wọn kí wọ́n rẹ ojú wọn lẹ̀ ojú nìkan tó gbogbo kan tó lè máa fi attract tó lè máa fi ṣe sáyìn pé. zálíkà azka lahum èyí ò ní ló mọ́ fún wọn. inna Allaha khabirun bima yasna'un. ọlọ́run mọ̀ tí wọ́n ń ṣe níṣẹ́ ó tó lẹ́sẹ̀kẹsẹ̀
ó tún wá sọ fún obìnrin wọ̀kúnlélmúmínẹ́ẹ̀tì yagiduduna min absarihinna. kóbìnrin náà sọ fún mùmínẹ́ lóbìnrin kóhun náà rẹ ojú ẹ̀ ńlẹ̀ wa yahfazna furujahunna. bí rẹ ojú ńlẹ̀ tó rí ni bí bojú àmẹ́ ẹni tó bojú ojú olófẹ́ rẹ̀ ńlẹ̀ ẹni bojú ojú olúfẹ́ rẹ̀ lẹ̀ ó ti bò ó ó ti bò ó. so àyà ni bó ti ń kọ̀ fóbìnrin náà ló ń kọ̀ fọkùnrin ó sọ wọ́n di ẹyọ kan náà ni so kò ń ṣe dandan fóbìnrin nìkan so káwá wa kókó mọ́bìnrin pé òun nìkan ló gbọdọ̀ ṣe ìwọ ọkùnrin ń kọ́ méjèèjì lọ́lọ́run wí méjèèjì lọ́lọ́run so wí. tó wáyé pé obìnrin yóò máa lo ìjáàbù ni ìwọ ọkùnrin gan lo ìjáàbù ẹ pé dandan ni kọ́ kí obìnrin lo ìjáàbù wọ tó ọkùnrin wáyé pé náà àyà lo ni ìjáàbù. bí máa nà ìjáàbù ni bó ti ṣe dandan lórí obìnrin ló ṣe dandan lórí ìwọ torí àyà ni ẹ̀kan náà ló kó ẹ̀yin méjèèjì papọ̀ nígbà tí ó sì kó papọ̀ ó kọ́kọ́ sọ tọkùnrin ó sì sọ tóbìnrin náà mọ́ àwa gbàgbé tọkùnrin àwa wa kókó mọ́tòbìnrin kí ló dé tabarraja Allah. Yakumullah. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. tó bá ní bàrájà bàríjà bàríjà àti bàrájà látara bàrájà ní tabarraja tiwa. برج يبرج برجا اتسع أمره في الأكل والشرب ونحوهما. bàríjà ìtẹ́sà amru ọ̀rọ̀ rẹ̀ ó fẹ́ gbòòrò fìlẹ̀ akili wà ṣùrùbì níbi jíjẹ múmu ẹ̀ ونحوهما. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bàríjà nù ìtumọ̀ ẹni ẹ máa ní bàríjà ọ̀nà jíjẹ múmu rẹ̀ fẹ̀ bàríjà amru fulani ọ̀rọ̀ jíjẹ múmu rẹ̀ fẹ̀ ó gbòòrò àsìkí rẹ̀ pọ̀. برجت عينه bàríjàtì àìnúhù كان بياضها محدقا بالسواد كله. ìyẹn ni pé funfun ojú rẹ̀ bàríjàtì àìnúhù ojú rẹ̀ funfun ojú rẹ̀ àti dúdú rẹ̀ ó yọ síta dáadáa ó lágbòó ó lẹ́yìn ijú ló ń jẹ́ bẹ́ẹ̀ ni. وبرجت حسنت. bàríjàtì ìtumọ̀ yẹn pé ó mà dáa ó yáyì hasunati sẹ́yìn lédè lárúbá البرج ìta ṣe ń sọ wípé kíni ó lè fi wọ́n tú yorùbá àbí wọ́n tú gẹ̀ẹ́sì tó yẹ pé ìkànnù túmọ̀ lónítọ̀ ń mú kò wá jókòó tí kò máa lọ fi ń tú alukurani. البرج جمعه أبراج. alibaraju jamuhu aburaju معنى الجميل. الجميل. ó rẹwà inú ẹ̀ náà ni bàrájà ojú ọ̀nà burújù àwọn ọ̀nà tíràwọ̀ ń rìn. abẹ́ irú suratul burújì àwọn bùsọ̀kalẹ̀ àbí ojú ọ̀nà ìràwọ̀. okay. برج يبرج ظهر وارتفع. bàrájà yẹ̀bùrújù zọ̀hárà ó hàn gbòò وارتفع. ó sì ga ibẹ̀ inú ẹ̀ ní tìràwọ̀ ni èyí tí lágbòò tí sì ń bẹ lókè ni wọ́n á ní búrùjí حياكم الله. búrújù ara ẹ̀ náà ni àbí tó wà nǹkan tó ga sókè kíní tó wà èyí tẹ́ ń pè tó wà ní حياكم الله. búrújù ni wọ́n á pè òun ní aburaj jámù rẹ̀ برج bàrájà أو أبرج àbí àbúrájà بنى برجا. ọkọ̀ tó wà wàlá tàbárùjì la ṣe ń tú ni là ń wá àtúmọ̀ rẹ̀ ni o
àti ìrí ń bẹ̀. tabarrajatil mar'atu tabarrajatil mar'a azharat zinataha. ó fi ẹ̀ṣọ́ ara ẹ̀ gbogbo tí jẹ́ ẹ̀ṣọ́ lára ẹ̀ ó fi hàn. wa mahasinaha lil àti gbogbo ibi tó dáa fi hàn ẹlòmíì ajanib fún àjèjì èèyàn. Talallahu bakaakum. èyí tá a ṣẹ̀ṣẹ̀ débi tún mẹ́ta alukurani lọ́nu ni. ẹ̀yin ìyàwó ànábì ẹ má fi ẹ̀ṣọ́ ara yín àti gbogbo tó yá sí pé ànábì nìkan ló yẹ kó rí. ẹ má fi hàn fẹ́lòmíì tabarujal jahiliyatil ula gẹ́gẹ́ báwọn obìnrin jàhílì àtijọ́ ti ń ṣe. ìyá nìsa ànábì yìí ni o. ọdẹ ni. albaraju. ó ti tán mo gbé kúrò ń bẹ. ayakumullah. يا نساء النبي من يأت منكن بفاحشة مبينة يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا. ìta ṣe ń wá náà ní pé kí ni jẹ́ hijabu. من هنا فإني أعتقد أن إطلاق لفظ الحجاب على اللباس ká máa lo ìjáàbù fún aṣọ wíwọ̀. بأي شكل كان pẹ̀lú ṣe sí yòówù tí aṣọ ní lè rí. فيه مغالطة لغوية. àṣejù mọ̀gálátọ̀ mistake èdè lílò òun ló ń jẹ́ bẹ́ẹ̀ mọ̀gálátọ̀ ni lọ́gàwíyà àṣìlò èdè. àṣìlò èdè ní ká máa lo ìjáàbù fún aṣọ wíwọ̀. إذ لو كان ذلك lọ́jọ́ bá jẹ́ كذلك bẹ́ẹ̀ ni. فإنما يرتديه الرجل أيضا يسمى حجابا. ìtọ́kùnrin gan ń lo ìjáàbù ni. táwa náà wọ ìjáàbù ni. tóró bo òhò ó di gàgàrà ó ń jẹ́ ìjáàbù jùzí kì í ṣe ìjáàbù kùlí. so gbogbo nǹkan tí a bá ti wọ̀ sára àtọkùnrin àtobìnrin ajásí pé rajulun muhujabun wa muratun mutahajiba àbí rajulun mutahajibun wa muratun mutahajiba. Hayyakumullah. Talallahu bakaakum. so obìnrin nìkan kọ́ ló ń lo ìjáàbù. obìnrin nìkan kọ́ ló ń lo ìjáàbù apọ̀ ọkùnrin ń lò ó. obìnrin bẹ́ẹ̀ yọ wẹ̀ tí wọn náà wọ̀ sára ni ìjáàbù nù ni. ara rẹ̀ ìjáàbù ni. bóbìnrin sì wọ ṣòkòtò náà ìjáàbù ni. obìnrin wọ ṣòkòtò ìjáàbù ni. kódà ẹni tó ń wọ spaghetti àbí kí lẹ́ẹ̀ pé ìjáàbù ni ó náà ìjáàbù. tóró dí gàgà ara kan ni. à ń sọ fún yín pé lẹ́fúsù gbólóhùn ìjáàbù sẹ́ kì í ṣe nǹkan tí ẹ sì múra kankankankan yín pé kíní a bá bẹ̀rẹ̀ sí tu fún yín dáwọ́ bẹ̀rẹ̀ sí tu fún yín ẹ rí i wípé èmi kọ́ mo sì tún tu nísìn ẹ bá ń ka nǹkan kan ni. Hayyakumullah. mú mímọ̀ tiẹ̀ wá tó ju tààfà tó kọ eléyìí lọ. Sáwò. má gbọ́yé rẹ wá tó ju tẹni tó kọ eléyìí lọ. Tó bẹ́ẹ̀. tí ó máa débi pé a máa tu torí ìjáàbù ni tá a bá fẹ́ tán tàbá tó bá jẹ́ pé máa nà tá a fẹ́ máa lò ní yóò kó kókó wọlé. inú kókó tí ó kó wọlé ni pé ṣé ní nǹkan bá ti bo ara ló ń jẹ́ ìjáàbù kì í ṣe dandan jàlibáàbù ni fàdùfàd àṣìyàbùl wáṣẹ̀ jàlibáàbù nù ni àmọ́ hijab jùzí ó ti kó ẹni tó wọ tó náà wọ kìnnì kan tó kàn fi bọ́ra báyìí tó ta létí báyìí tó jóbìnrin tó bò nkankan jùzí wà ara ẹ̀ kan ló bò ní. Hayyakumullah. ṣẹlẹ̀ pé yóò kókó kúkó wọlé bẹ́ẹ̀ pẹ̀lú fìtínà tó pọ̀ tẹ́ ẹ̀ máa ń tẹ́ ń lò tá à ń sọ fún yín tẹ́ wàá múra kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ ẹ wá ń pe fóònù ẹ ń pe ẹ ń text message ẹ má jẹ́ atú gbogbo kíní palẹ̀ fún yín tí wàá di. Ẹ fagídí lẹ̀. ẹ jẹ́ àfarabalẹ̀. ẹjẹ́rì yóò pẹ́ o ẹ̀sìn lọ́ọ̀ṣẹ̀ làákàyè ẹ̀hà yíhà kì í ṣọ́ra ẹ̀mẹ́sìn òyì ṣe o yẹ́sìrú lànà bìwí
yẹ́sìrú lànà bìwí wà látúná fèrò ló tún sọ ẹ̀mẹ́sìn wòyàn sìn ẹ̀yin tẹ́ ń pèpè sójú ọ̀nà Olúwa ẹjọ́ orí yóò pé ẹ̀sìn lọ́sẹ̀ làákàyè ẹ̀yin tẹ́ ẹjọ́ orí yóò pé ẹ̀sìn lọ́sẹ̀ làákàyè ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣọ́ kún sọ́sọ́ àbá wa. لأزواجك يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يا أيها النبي قل لأزواجك èyí ni ṣùmùlíyà nùní àtànẹ́bì àtàwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọbìnrin mùmìnì يدنين عليهن من جلابيبهن kí wọ́n jẹ́ kí aṣọ tí wọ́n bá fẹ́ wọ̀ kó balẹ̀ kó wá ṣe gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ìyẹn ni pé kí wọ́n jàlábíbì tí ó fẹ̀ aṣọ tí ó fẹ̀ lára wọn tí ò ní táìtì ara wọn ní jẹ́ jàlbáàbù bí wọ́n bá rorò jàlbáàbù ni ìró àti bùbá tó bá wọ kaba tó balẹ̀ tó fẹ̀ jàlibáàbù ni tó bá wọ skẹ́ẹ̀tì tó balẹ̀ àti bláùsù tọwọ́ rẹ̀ tó gùn débì jàlibáàbù ni kí wàhálà yín dandan gbogbo kálukú gbọdọ̀ múra bí ara sùdíà ni. tẹ́wá sọ yóò nìdí pé ìjábáìtì àní ìjáàbùsẹ́ ọkùnrin náà ìjábáìtì ni ńgbà tó ti bó owó ara rẹ̀. àtànáwọ́rọ̀. obìnrin nìkan lẹ wá wo kókó mọ́ wá dàbẹ́ ní pé ìsìláàmù ẹ̀sìn tí tó lè mọ́bìnrin ni. ẹ̀rẹ́ tara yín mọ́. obìnrin náà ni kó sábò ìwọ gan ńgbà tó lọ́n sọ pé kullil mu'minina yaghuddu min absarihim ìwọ ò ṣe dáwẹ̀ rẹ̀ bójú ìwọ náà dáwẹ̀ rẹ̀ bójú mọ́nà àbí ọlọ́run sọ yún ní fún àwọn mùmínì ọkùnrin. àti rí jab sista wọn náà di jab broda. mafhum khati'a àwọn àṣìgbọ́yé ẹ lọ fọ́rọ̀ ẹ̀sìn yìí ọ̀rọ̀ aláwa ń bí àwọn ẹ̀ṣẹ̀ mùkọ́lídù àádọ́wọ́ bọ gbogbo tí kálukú ń wí lọ́tọ̀ọ̀tọ̀ lọ́dọ̀ wa ń bí àwa kì í ṣe mọ̀kọ́ lídì wọn ni wọ́n pé kọ́ là ń wí ń bí ọ̀rọ̀ tó là ń yanjú yìí. jáde káàkiri láyé wàá máa rí wọn níbi wọn bá jáde mọ ẹni tí ò jáde tayọ ó kúrò lẹ́kọ̀ọ́ yìí ó kúrò nílùú rẹ̀ Ìbàdàn ó wá sẹ́kọ̀ọ́ àbí wọ́n bí i sẹ́kọ̀ọ́ ó kàwé lẹ́kọ̀ọ́ ó kúrò ńbẹ̀ ó lọ pàápín ìjáde rẹ̀ láyé rí wípé ó lọ Mẹ́kà èyí tí ó tún lọ Malaysia pàápín jíjáde rẹ̀ nù ní kó máa fi èmi wé pé mùdírù Agégi pé mùdírù tí ó jáde láyége mo ti lọ UK mo mọ bí wọ́n ti lọ òde ní mo gba France kọjá mo gba Germany kọjá rí mo gba Switzerland kọjá rí ní Zurich mo gba bẹ̀ márùn ló dànù Amẹ́ríkà mo sì lọ Amẹ́ríkà ọdún mẹ́fà tí mo lọ ó kọjá state tí mo náà gbé mi kiri l'Amẹ́ríkà ìjọba Amẹ́ríkà ló sì pè mí. yìí ṣe mi ò lọ. farabalẹ̀ bẹ́ẹ̀ ni ìjọba Amẹ́ríkà ló pè mí mi ò lọ tọrọ owó
mi ò kì í sì ṣe wípé New York mo lọ jókòó sí mi ò tayọ ọbẹ̀ àbí mo lọ Chicago mo á kúrò ńbẹ̀ oúnjẹ bọ́gà. àwọn ibi tí mo dé kì í ṣe ọ̀rọ̀ sísọ far west America mo lọ èyí tó ń bẹ láàrin ìlú kan sí ìlú kan lọ́wọ́ pé bíi wákàtí 4 sí ni. lórí òfurufú. láago. Hayyakumullah. ilé ìlú kan náà. a ń sọ kíní kan Agége. ẹ ṣọ́ra. ṣé nítorí àìpariwo èmi ò mọ à ń pariwo ká máa ń ṣe fáàrí mo lọ kíní kan òun ni mo lọ Kuwait rí mo lọ Iran rí ìjọba Iran ló pè mí. Hayyakumullah. ká tó a sọ mẹ́sàrì. Hayyakumullah. ilé yìí níbẹ̀ wọn bàbá. ọmọ masari ni. nípa bẹ́ẹ̀ èrú rẹ̀ ó tó nǹkan ni kì í ṣe pé ńgbà tí mo lọ Amẹ́ríkà kan ní pé kódà bọ́gà abẹ́ pọ̀ àbí kí n máa wá dé kí n máa ròyìn Amẹ́ríkà yín máa ń pé lamẹ́ríkà ilé ìgbẹ́ wọn dá o bọ́ọ̀sì wọn dá títì wọn tẹ̀ bí wọn tẹ́ títì báwo ló ti rìn. àbí wọ́n ń jẹ bọ́gà lọ́hùn-ún tẹ́lómi mú bá Amẹ́ríkà nù ni. èyí nǹkan ni mo lọ rán inú nǹkan tí mo rán èyí tó ń wúlò fún mi àti tí ó fi téèyàn tó fi ṣe dáwà yìí gbogbo ẹ̀ òun lè mi tí mo rán tí mo sì rí ẹ kò nídìí kí n pariwo fún yàn kan pé mo lọ ibì kan. ìgbọ́ báyìí. mo bá àwọn olórí ayé pàdé dáadáa. l'Amẹ́ríkà èmi àti Jimmy Carter kódà aya fọ́tò kì í ṣe pé bóyá dẹ̀nsẹ̀ ìjọba gbé mi lọ ọbẹ̀ ní ta lọ ọbẹ̀ ta dọ́dọ̀ rẹ̀ báyìí. ẹni tó dún ẹ wà ń dẹ̀ndẹ̀lẹ̀ kan kó máa sọ kótókótó kan kó máa ń pé kínní kan. nípa bẹ́ẹ̀. شأن الكثير من mo ti sọ yìí pé ọ̀rọ̀ oníjàbù yìí bóyá àti ẹ̀tọ́ ní yà sí tẹ̀fsírì gan mọ́ pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo tí ń bẹ lábẹ́ rẹ̀ látúbọ̀ta a tún bẹ̀rẹ̀ lọ́la insha Allah. Tukù Ṣéhù Àbíbù ikú yóò dá lásìkò yóò kẹ̀mí ogun yamarikasi andalimuna kundalihuda benaliwara zumansana òfin ti yẹ sílẹ̀ gbọ́tẹ̀nẹ̀lẹ́ni Ọlọ́run ló ń gbọ́ òfin ti yẹ sílẹ̀ gbọ́tẹ̀nẹ̀lẹ́ni Ọlọ́run ló ń gbọ́. Ẹ̀yin àfáwá ẹ̀mí gígùn ẹ̀dìgì gbọ́gbọ́ kò máa bá yín Yamarikasi antalimuna. أول سورة المؤمنون دراسة رمضانية أنا فما شيء يكون رمضان نفرا أواقي Saturday Sunday دراسة رمضانية وما جاء يكون رمضان فوا next Wednesday sura tambabo láti Monday títí di Àlàmísì kó máa di ojú sura tambabo
الحجاب بما لا تشتري àtẹ̀gbà máa darí ọkọ̀ lójú omi látàrí gbà ní ìpàdé tí ọ̀fẹ́ gbà. Àná gbogbo ẹ̀ náà a ti máa padà jẹ́ ọ̀nà. gbogbo ẹ̀ náà máa padà jẹ́ ọ̀nà fún wa. Ẹ̀jẹ̀ náà padà jẹ́ pé dìrásà ara dìrásà ọ̀nà níyà lórí. ara ẹ̀kọ́ ní Ramadan náà ni. Àmọ́ ẹ̀kọ́ tó lọ́n fẹ́ ká kọ́ lẹ́lẹ́. ẹ̀kọ́ tó lọ́n fẹ́ ká kọ́ ọ̀nà kọ́ wa lọ́wọ́ yìí. Sábàjá máa wà sábàbù nùzú àyà. Lórí sábàbù nùzú jẹ pé kí ló fà á sábà ní táyà ẹ̀fọ́ wá. Tí wàá padà wá di ẹ̀kọ́. Eléyìí náà èyí tá a ṣe sábà nìkan kó wá padà jẹ́ kọ́. Àwọn ẹlòmíràn wá ń ṣùgbọ́n nínú ní ìtẹ̀sí èyí tá a ṣe jẹ́ kí ni wọ́n lò. Ọ̀gá àgbẹ̀fẹ́ máa ń lò sórí súrà dáadáa. Ipò kí ni ìsìláàmù ní kí ló sì fẹ́? Àti mẹ́tàdínlù dáwà lórí pé lọ́dún kẹrẹ́ lọ ẹnu ọdún kẹrẹ́ gbogbo oṣù mọ́kànlá tó kù. Nígbà ọdún mẹ́tì ẹgbẹ́ mi bá dé fún ọ̀rá yìí lára ṣe ẹ̀yọ́ wa kò ní tẹ́tí sí ojú kan. Kọ́lá tẹ̀sí ìta wà ẹ̀yẹ ẹ̀rọ ní ìlú tí jókòó tẹ̀sí ká lòun náà fà lọ. Lára ìpín ó wà ní ojú. Tó sì ní bùkátà ní ìlọ́ka tẹ̀sí ká ẹ̀sùnká tó ń fa ìwà ẹgbẹ́ torí ju wa ló ṣe ń fa ẹ̀sùnká tó lè ṣiṣẹ́. ọkọ̀ òlé kó méjì papọ̀. ọba ló wà lórí tẹ̀síìlì tó wá ní tó ń pa tẹ̀síbá yóò máa fún wa ní ìtumọ̀ míì tó bá pa tẹ̀síbá yóò kó lé kó fà á. Àsìkò àkọ́kọ́ ní ibi ọ̀yà afẹ́fẹ́ kò sí tẹ̀sí ẹ̀la èyí tá a ṣe ní tẹ̀sí sí. Torí ayé àdáǹtú ni gbogbo òtúmọ̀ tó rọ̀ wọn kọ́ ọ̀kan àtẹ̀kọ́ tó wà níbẹ̀ òun là ń sọ. Òde ní ẹlẹ́ẹ̀kejì ṣẹ̀ríà ní àdìbáàdì wò àdìlámù ẹ̀dọ́ wa tó kọ́ bẹ̀rẹ̀ ìjà tó fihàn òun lẹni tó ṣàbòsí parí. Ọ̀rọ̀ tí wọ́n sọ kò sọ̀rọ̀ ẹ̀ka ń bẹ̀. Ọ̀rọ̀ tí wọ́n sì sọ kò sí pé ó mọ̀ ilé ọ̀rọ̀ jáde ó mọ̀ kiri o. Kò sì sí pé máwé lára nínú. Má dárò pẹ̀ sí mọ́. Kò sí ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ. Kò sì sí èkú mi ò kú mi. Ṣé wọ́n ṣe bàjẹ́ ni tí wọ́n fi ń fèsì ní pé wọ́n kú wọn? Ẹlòmíì wá kà á sí ọ̀hà sọ̀rọ̀. Àmọ́rọ̀ tó sọ nù ó ti di sí sáábà wípé táàtì láti ṣe kankan bí ẹnì kan kẹ̀kẹ́ kankan bákanbákan yóò kàn bẹ̀rẹ̀ sí lóun fẹ́ dàpọ̀ mi. Àbọ̀ fẹ́ fi mímọ̀ kankan. Ọ̀wọ́n ló wá di pé ìní ìfúnni ẹ̀dá kẹrin fún mi sí àkọ́kọ́ kọ́ ní orúkẹ yìí. Tòun mú nìkan àkọ́kọ́ ẹ̀kọ́ yìí. Lórí station ní tẹlifíṣàn ní àkọ́kọ́ orú ẹ̀kọ́ yìí. Bàbá bẹ̀rẹ̀ àwọn ẹ̀ka kan àbí sábà tó ìtàn ọmọ ẹlẹ́kùn wọ̀tọ̀wọ̀tọ̀ kan rẹ̀. Ló máa bẹ̀rẹ̀ sí sọ fún pé ọlọ́wà fẹ́ kú fún ìlú òun ọdún. Àwọn ẹja sí pé bàbá máa jù wọn lọ.
ìka ọmọ kan tí ò ní láàrin òun ni pàpín tí wọ́n gbàgbé ní wá ní à ẹ sọ fún ìdíkù tó sọ̀rọ̀ àjọ lọ́mọ náà wọ́n ní kíní kẹ́lẹ́ o táàlù mi ò ní ẹ̀ńgéjì rẹ̀ pẹ̀lú mi ò fẹ́ ẹ̀ńgéjì rẹ̀ pẹ̀lú argumenti fóòtì àwọn ọmọ mi tó kéré sí mi pátákà ní gbogbo ọ̀nà. Àti ìyàwó ọ̀rẹ́ mi. Báyá sí ilé nínú ni ẹni tí ọ̀rẹ́ mi máa bọ́ nínú ilé ẹ̀ tí wọ́n fi sọmọ ìyàwó tẹ̀lé.
والكسرة ọkọ̀ fún kásá ní jámù kíńlá kẹsàrà كأرجل wọn lọ bẹ وأفئدة أوزان جمع الكسرة أوزان جمع الكسرة كثيرة ولا قياس إلا لعشرة منها bẹ́ẹ̀ wà péré lórí ìyá sínú ẹ̀. وهي فعل فعل فعال فواعل فعال وأفاعل وأفاعيل وفعاليل ومفاعل ومفاعيل. ọ wá sọ fún mi pé rúbáyé wọn lọ gbé jámù sí orí rúbáyé kùnà sí pé fáálálà